In fact, anything. Yes. Lè believe pé èmi ló ní kí wá give speech fún ìṣọ̀kan Yorùbá tá máa ṣe ní next week on the 5th anniversary. Yeah, meaning now. Then mo ti prepare ara mi, speech mo fẹ́ give, mo fẹ́ sọ létí yín sìn. Okay. So kẹ́yẹ́ kí n mọ bó ṣe máa rí bí mo ṣe dáadáa. Dagbo. Oh, good. Wàá ṣe rè. Olùjọ́ yẹn sìn, máa bá jáde, máa kọ́ sọ pé good day, Mr. Chairman, the chair lady of the day, distinguished ladies and gentlemen. My name is Adeyemi Abolaji. I welcome you all to the 5th anniversary of Ishokomo Yoruba. It is 5 years that Ishokomo Yoruba have been existing here in New York, and we are planning to do a very big project. Wow. To own our own Ishokomo Yoruba building here in New York City. Nice. So it's a big dream, and we have been putting it together, and now we are so happy to announce to everyone. Wow. Beautiful. Wow. Àtẹ́wọ́ ṣìbò lọ pa. Ẹ lè pàtẹ́wọ́ fáyán. Ẹ jẹ́ ká correct. English dọ́dọ̀. Kí ló kọ ẹgbẹ́ tó fẹ́ ṣe nǹkan? Ọ̀rọ̀ kí olùkọ́ ẹ̀sán mo ní gbé ìṣọ̀kan ọmọ Yorùbá. Ìṣọ̀kan ọmọ Yorùbá. Nígbà fẹ́ pe àwọn Yorùbá síbẹ̀, Yorùbá lè fẹ́ pè síbẹ̀. Kí wọ́n ló dé tẹ́jọ́ pé ẹ bá fi sọ èyìnbó bí ẹ ṣe máa ń sọ àṣà wa bẹ́ẹ̀ ṣe máa ń dànù nìyẹn. Jẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ báwo làwọn ọmọ wa tó bá wá síbẹ̀ báwo ni a ṣe máa gbọ́ Yorùbá. Ṣèbí Amẹ́ríkà làwọn àná ṣé gbogbo yàn ló gbọ́ Yorùbá ní àbẹ́ wa ní kíní gan. Amẹ́ríkà làwọn tó ipa ti wà l'Amẹ́ríkà a gbọ́dọ̀ sọ èdè wa èyí tẹ́ ń tà wá lónìí. Tí Yíbò bá fẹ́ ṣe nǹkan Yíbò náà máa sọ bẹ́ẹ̀ bí Spanish bá ṣe nǹkan Spanish náà máa sọ bẹ́ẹ̀ gbogbo nǹkan èdè wa tẹ́ bá ibi tẹ́ báwo làwọn ọmọ wa ṣe fẹ́ gbọ́ èdè wa nílé mo jẹ́ pé English kò tẹ̀ wá dùn mí fẹ́ yìí bí ìṣẹ̀lẹ̀ tí olórí pípa yìí tí ò ní ọpọlọ kankan ìwé àbọ̀ yẹn kò jẹ́ kọ́pọ̀lù ẹ̀ pé rárá tó yẹ kí wọ́n náà máa support ẹ̀ pé kí àwọn Yorùbá máa ṣe kankan máa ṣe òyìnbó tó dání. Look ṣo fẹ́ gbọ́ kò sí tó burú rárá á sọ òyìnbó díẹ̀ tó bá dé ṣe òyìnbó díẹ̀ lọ á fi Yorùbá sí kò sí tó burú náà. àlọ́ burú kò dá sẹ́. ó dá ọkọ̀ wà l'Amẹ́ríkà ni ó dá náà. sí ma já. báwo tí Yíbò lọ́dọ̀ tí Yíbò ti ṣe kan tí wọ́n sọ Yorùbá àbí tó ṣe Yíbò bẹ́ẹ̀. kò sí tó burú. Ayẹyẹ tẹ́ ń ta àṣà wa tẹ́ ń ta ìwà abínibí tẹ́ ń ta èdè wa tẹ́ ń ta dáhùn. Ọ̀gbẹ́ni kò sí tó burú. Ó burú bẹ́ẹ̀ yẹ ò pé. Mo fẹ́ fọ ọgùn mi mu. Tí bá fọwọ́ gbọ́ ẹgbẹ́ kí ló bá ṣe. Máa jẹ́ lóde o. Ẹni sùúrù. Wá ẹsẹ̀ wèrè. Máa fi ìdẹ́sí náà. Forget me. Máa fi ìdẹ́sí náà. Forget me. Ẹni sùúrù. Ẹni sùúrù kí ẹ gbọ́ kébì lọ́sọ̀ọ́. Ẹsẹ̀ wèrè. Ẹni sùúrù o. Ṣé rọ́rọ̀ yìí? Bẹ́ẹ̀ ṣe sọ látàárọ̀ mo imitate ẹ̀ mo ń ronú kọ́lẹ̀kọ́lẹ̀ mo wá rí i pé ọ̀rọ̀ wà nínú nǹkan tẹ́ sọ. ọ̀rọ̀ wo ló wà nínú nǹkan tó sọ. ọ̀rọ̀ tèmi bá. bẹ́ẹ̀ ni ò ṣe kó dànù. ọ̀rọ̀ tó sọ ọgbọ́n wà nú ẹ̀ èyí tẹ́yìn náà sọ oyé wà nú ẹ̀ ọgbọ́n àtòyè ilẹ̀ méjèèjì fi sọ̀rọ̀ ọgbọ́n ọlọ́wọ́ lè nípa làkàyè yín ṣùgbọ́n àwọn tó ń bọ̀ wá lé ọlọ́gbọ́n olóye ni wọ́n máa bá wa dá sọ̀rọ̀ yìí bóyá tí Yorùbá bá ń ṣe nǹkan Yorùbá ní ká máa sọ bẹ́ẹ̀ all true àbí pé Amẹ́ríkà la wà àbí ìlú kan la wà a lè fi òyìnbó ká fi máa míìsì ẹ̀ ká sọ Yorùbá díẹ̀ ká sọ òyìnbó díẹ̀ àbí program Yorùbá ká máa sọ Yorùbá níbẹ̀ àwọn tó wà comment section wọ́n máa jẹ́ kó yé wa bó bá ṣe jẹ́ kó rí wọ́n máa jẹ́ kó yé wa ìyẹn jẹ́ ká lọ comment section kẹ́yẹ ká lọ wò. wà á rí i pé bí wọ́n bá sọ̀rọ̀ comment section wọ́n á ní kò sí tó burú tó tàbá mix. jẹ́ ká dúró dè wọ́n. àwọn tó bá gọ̀ bẹ́ẹ̀ máa sọ fún yín pé bí tí Yorùbá bá ti ń ṣe kẹ̀kẹ́ bá ṣe ìdìbò bẹ́ẹ̀. èmi náà àwọn tó bá gọ̀ náà ọ̀gbẹ́ni wọ́n gọ̀ ẹ̀mẹ́jì wọ́n sọ ẹni sùúrù ẹ̀yẹ ká lọ comment section yẹn ṣá. wọ́n gọ̀ èmi lọ bá ṣe wọn gọ̀. ṣé ọyẹ fẹ́ gbàgbọ́ ṣé kàrí náà lọ bá gbàgbọ́ kọjá. látàní ẹnu wájú èmi wájú èmi lọ sọ pé wà ọmọ ń léwọ́ sí mi. tí bá lé wọ́n kọ́. ọ ń léwọ́ sí mi. tí bá lé wọ́n kọ́. èmi lọ tẹ́ bá fún mi. ẹni sùúrù. òyìnbó ni na Amẹ́ríkà la wà. Amẹ́ríkà la wà. àníkẹ́ ẹni sùúrù ẹjọ́ ọ̀rọ̀ yóò ní tó yìí àwọn oníkọ́ ẹ̀sẹ̀ sọ máa bá a lọ jẹ́ ẹni sùúrù.